kì í ṣe pé mi ò nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ òṣèlú PDP. ìdí tí mo fi kúrò níbẹ̀ rèé. gómìnà Adeleke ló sọ̀rọ̀ lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke tó mà ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tó mà gbé dépò. gómìnà náà mà ti ṣàlàyé ìdí tó fi di dandan fóun láti fi ẹgbẹ́ náà sílẹ̀. àná òde yìí tí ń ṣe ọjọ́rú Wednesday ìmọ̀ ní Adeleke ó mà ló mà gbégbá orókè bí ẹni tí yóò dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Accord ìyẹn tó mà darapọ̀ mọ́ lẹ́yìn tó kéde pé òun kì í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú PDP mọ́ ní ọjọ́ Ṣẹ́gun Tuesday. nígbà tó ń ṣàlàyé ìdí rẹ̀ tó ṣe fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lẹ́yìn tó ti fìgbà kan rí tó mà ti lérí pé òun kò ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Adeleke mà sọ pé òun sì nífẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n ohun tó mà yẹ fóun ni láti kúrò níbẹ̀ lásìkò yìí. lórí ètò iléeṣẹ́ amóhùnmáwòrán Channel ó mà ló mà ti ṣàlàyé ọ̀rọ̀ náà ní ọjọ́rú Wednesday. irọ́ ni pé mo kọ PDP sílẹ̀, mo nífẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n mo gbọ́dọ̀ dáàbò bo ara mi, mo gbọ́dọ̀ rí i dájú pé mo máa gbé ìgbésẹ̀ tí yóò jẹ́ kí iṣẹ́ ribiribi tí mo máa ń ṣe kó má tẹ̀síwájú o. gómìnà Adeleke wá sọ wípé bóun ṣe kúrò ní PDP kì í máa ṣe fún àǹfààní ara òun nìkan bí kò ṣe fún ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀ṣun lápapọ̀. tá ò bá gbàgbé ọdún 2022 òun ni Adeleke mà di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP tó mà ti díje. ọdún náà òun náà ló máa fi ẹ̀yìn Gbóyèga Oyètọ́lá tó wà lórí ipò náà ó mà ló máa fi jalẹ̀. ẹ̀wẹ̀ ìbéèrè tí ọ̀pọ̀ èèyàn ń béèrè báyìí ó mà ní wípé ǹjẹ́ àṣeyọrí ǹjọ́ dájú fún Adeleke nínú ẹgbẹ́ òṣèlú Accord tó darapọ̀ mọ́ yìí. èyí mà rí bẹ́ẹ̀ pẹ̀lú bí ọ̀pọ̀ èèyàn bó ṣe ń fi ojú wo ẹgbẹ́ náà pé kò fi bẹ́ẹ̀ gbajúmọ̀. ọ̀pọ̀ máa ń sọ pé Accord kì í máa ṣe ẹgbẹ́ tí orúkọ rẹ̀ rinlẹ̀ dáadáa. wọ́n ní kó má lọ jẹ́ ohun tí wọn yóò mú kí Adeleke kó pàdánù ìbò gómìnà tó rawọ́lé yìí pẹ̀lú Accord tó mà lọ darapọ̀ mọ́. ṣùgbọ́n gómìnà Adeleke òun gan fúnra lára rẹ̀ mà ti fèsì sí èyí. ó ní ẹ wò ó ẹrù ò mà bodò. Adeleke sọ pé iṣẹ́ tí òun ṣe ní sáà àkọ́kọ́ yìí òun ni yóò máa fọhùn fóun nígbà tí ìdìbò gómìnà Ọ̀ṣun yóò bá wáyé ní ọdún 2026. gẹ́gẹ́ bó ṣe wí o àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mà ti gbọ́n sí i wọ́n sì mọ ìyàtọ̀ láàrin ìjọba rere àti ìjọba búburú o. wọ́n sì ti pinnu lọ́kàn ara wọn láti rí ọ̀nà ìmọ́lẹ̀. èmi lọmọ tí wọ́n ń sọ o. gómìnà Adeleke wá tẹ̀síwájú pé ẹgbẹ́ òṣèlú kọ́ ló ṣe kókó, ó ní atẹ́gùn lásán tí èèyàn fi ń díje ìní ẹgbẹ́ mà jẹ́. ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ohun tí gómìnà tó kúrò nípò tó mà ṣe lábala àìrí owó oṣù òṣìṣẹ́ gbà ó mà tó lọ́tọ̀ fún àwọn èèyàn láti mọ̀ pé ìṣèjọba àwọn kò jọra wọn o. èmi wọlé mo mú ìrètí wá, mo mú ìmọ́lẹ̀ dé ìpínlẹ̀ Ọ̀ṣun. iṣẹ́ mi ní àkọ́kọ́ òun ni yóò fọhùn fún mi ní ẹlẹ́kejì yìí. kódà ó ní ẹrù ìjọba àpapọ̀ kò mọ̀ bá òun o. ó ní ẹgbẹ́ alátakò ń lòun wà tó ń fi di gómìnà ní 2022. òun sì lérò pé bí yóò ṣe rí lọ́dún tó ń bọ̀ náà nìyẹn. gómìnà Adeleke ó wá sọ wípé ọkọ̀ òun mà balẹ̀ dáadáa mà ní àfi bí ẹ̀fọ́ etídò pé àwọn èèyàn Ọ̀ṣun yóò wo àṣesílẹ̀ iṣẹ́ tó mà ti ṣe ṣáájú o. wọn yóò sì fi ìbò wọn báyìí wọn fi dáhùn padà sí ipò gómìnà lọ́dún tó ń bọ̀. kọ́lọ̀ ọba Elédùmarè kó jẹ́ ó ṣeé ṣe. àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. a kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run ó dé gbìyànjú èmi àti yín ládé o.